òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn ẹ̀ka jáde lọ òun tún ẹfẹ̀. ilé tí ìbò ti gba ẹnu ará àdúgbò wọ́n ní Ọlánrewájú Omiyinka ẹni wáyé mọ̀ sí bàbá Ìjẹ̀ṣà wọ́n ní àwọn ti filẹ̀ o wọ́n ti gbé wọ́n ti ṣùgbọ́n bàbá Ìjẹ̀ṣà ò tí ì kú níbi tí. nǹkan tí bàbá Ìjẹ̀ṣà nídìí ń sìn ni pé káwọn èèyàn fi àdúrà ràn lọ́wọ́ kó rí àánú Ọlọ́run gbà bí tóun náà bá wà lọ́hùn ó máa gbàdúrà àánú Ọlọ́run ló kù fún wọ́n ti ń sọ pé wọ́n rìlíìsì ẹ̀ ní wọ́n máa rìlíìsì ẹ̀ ṣùgbọ́n kó wá gbàdúrà kó wá fàdúrà ràn lọ́wọ́ kó rí àánú Ọlọ́run ṣe kéde kó rí gbà. ṣé lọ́dún yìí ó rí ìṣẹ̀lẹ̀ àbí. nǹkan tọ́lọ́run sọ nìyẹn tó bá yá nǹkan tọ́lọ́run bá tún sọ mọ́ àtún sọ fún yín àwa ọ̀dáfá ẹ̀ tó bá ń dáfá ló lè má bẹ̀rẹ̀ bàbá bá ń tún béèrè. ẹ bá mi yẹ̀ wò. ẹ bá yẹ̀ wò bó ṣe rí nìyẹn. bàbá òṣèré tó wọ́n sọ pé tẹ́ bá jù ú lẹ̀ wọ́n á tún dá padà sílẹ̀ ńkọ́. ẹ jẹ́ sọ̀rọ̀ kan fún yín ẹni tó sọ pé wọ́n á padà wọ́n á tún padà jù síbẹ̀ báyìí ṣé ó mọ àkókò tó ń fẹ́ kú ṣé òun lọ lọ́run. Abacha ńgbà tó di ilé ayé mú ẹ wò Ọlọ́run ṣe mú lọ ẹni bí mo ṣe wà mí lè sọ pé báyìí mo ti ní ilé ayé o bọ̀tà àwọn tó bá nímọ̀ ni àsìkò tó bá wọ Ọlọ́run lè béèrè ẹ̀mí lọ́wọ́ ẹ̀ ta ló mọ̀ ta ló lè sọjọ́ òṣèré yẹn béèrè lọ́wọ́ ẹ̀ tó sọjọ́ tó fẹ́ kú fún tí ó mà dánwò tó máa bá wọn lọ́la ṣé Ọbásanjọ́ tó ń sọ ńgbà tó sọ pé ó máa lọ sẹ́wọ̀n tó ń lérí pé àwọn bọ́ẹ̀sì ló máa lùrù Nàìjíríà pé òun ò lè ṣẹ̀wọ̀n ṣé bọ́ẹ̀sì Abacha ọ̀run lọ bàbá tó ní over confidence pé tó tún fún ní bílálà tó tún lu aṣọ lẹ́yìn ẹ̀ ṣé ó expect pé irú ẹ̀ lè ṣẹlẹ̀ sóhun òun ló fi mọ Ọlọ́run sìn ìyà tó jẹ lẹ́wọ̀n ló jẹ́ kó mọ Ọlọ́run Ọbásanjọ́ ò mọ Ọlọ́run tẹ́lẹ̀ èṣù ló ń bá ń gbé so bó ṣe rí nìyẹn. ní báyìí èèyàn Ọlọ́run ló bá sọ. àwọn gbàdúrà àwọn gbààwẹ̀ kì í fi ṣe Ọlọ́run bó ṣe wà ó ń gbààwẹ̀ ń sè ó ń gbàdúrà. Ìgbòho ṣà ń kọ́ bàbá Dami. A ti sọ fún tí Yorùbá nation tó náà máa ṣe wọn ò lè rí. kò ní wáyé. bàráfà wọn ò lè rí. Biafra ká mẹ́nu kó mẹ́ àbí. mo sọ fún wọn gbà ẹ̀mọ́ ní tó bá ń sọ̀rọ̀ president America tó kú ẹ̀mọ́ wọn láwọn fẹ́ bá sọ̀rọ̀ mo ní ìyá fún ní tíìmù. wọ́n ń bọ̀ léde wọ́n ń bọ̀ lọ́la bọ́bọ̀ ọ̀la máa dènìyàn èmi máa dènìyàn. àtọ́jọ́ tó sọ pé Biafra wọ́n máa anọ́ọ̀sì lẹ́ni o wọ́n máa anọ́ọ̀sì Yorùbá nation ṣé orí kọ̀ọ̀kan bẹ́ẹ̀. nǹkan tẹ́ ẹ fẹ́ gbà wálé ẹ fẹ́ gbàjọba fún yàn ẹ wá lọ jókòó sí ìlú òyìnbó ṣé ìlú òyìnbó lẹ ti fẹ́ gba nǹkan bí òṣèlú orílẹ̀-èdè yín ṣé ibi kálukú tó tì í mọ́ yìí tó hàn fi sílẹ̀ ń bẹ̀ yìí ṣé òun ni tí òun ni kálukú tí ò bá rí ẹnìkan mò ń sọ fún yín Ìgbò tó máa fẹ̀mí ẹ̀ sílẹ̀ tó máa fi di wọn ò ní release Kalu with condition ni o. fẹ̀mí ẹ̀ sílẹ̀ fẹ̀mí ẹ̀ dín. àyà Sunday Igboho ti fẹ̀mí dín àwọn àjẹ́ ni ó wà nídìí ọ̀rọ̀ ẹ̀ mo ti sọ fún yín kó tó mú wọn pé kí Kalu cooperate pẹ̀lú Buhari kó gbé mísà fún kó máa ju agbádá ẹ̀ báyìí. ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó tó mú pé àwọn àjẹ́ ti set up ẹ̀ ní wọ́n sọ pé kí Nàìjíríà pín mo fẹ́ sọ nílé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà àjẹ́ Ìgbò àjẹ́ Yorùbá gbogbo wọn àwọn ẹlẹ́mọ̀kùn pátá àwọn jọ cooperate papọ̀ ni o. wọ́n gang up ni nǹkan tẹ́ fi sọ pé àwọn ló ń lo àwọn wọ̀nyí tó mẹ̀jẹ̀ kí ni wọ̀nyí o tó ti é sìn àwọn fúnra wọn ni o they have cooperation ó nígbà tí mẹ̀sáyà yẹn bá dé tó bá wá dá ìkún wọn tó máa fèsì wọn bẹ́ẹ̀ bọ́lá òun ṣe ṣe ni wọ́n máa jáwọ́ bọ́tà àwọn ọmọ ìmúkùn ni wọ́n ẹgbẹ́ àwọn táwọn lọ́wọ́ sọ nígbà tó lọ sẹ́wọ̀n ṣáà ní kọ́ọ̀dù lọ ó ní ní òkùnkùn ló fi Nàìjíríà sí olóòkùnkùn ló wọ́n tún ṣe kí ni lòun ò tún padà bá Nàìjíríà òkùnkùn náà la wà yìí o ẹ wọ àwọn tìlú tí ò tó wa ẹ wò lú tí
tí ológun yẹn rúùlù ẹ̀ wò ó sì wọ́n fẹ́ máa ṣe aeroplane bẹ́ẹ̀. Burkina Faso. bẹ́ẹ̀ ni bí àwa ní resources jù wọ́n lọ. So bó ṣe rí nìyẹn. So bọ́ọ̀rọ̀ ká ló ṣe rí nìyẹn o. Gani Adams ń kọ́. Gani Adams ẹ kó máa kó o lè lọ́dún márùn-ún kan tó gbọ́dọ̀ náà kọ́kọ́ fò lọ́wọ́ òun. Kó gbàdúrà. Bẹ́ẹ̀ ni torí ọ̀nà kankan fún yẹn kò ní jẹ́ kẹ́mi ẹ̀gùn. Ẹlẹ́gùn kúkú ni o aṣọ tiẹ̀. Kó máa gbàdúrà kó o lè lo 5 years kan tó gbapò yẹn lọ́wọ́ òun. Wọ́n ń gba orúkọ bẹ́ẹ̀ lọ́wọ́ èèyàn ni. Àbọ̀ nìkan tí wọ́n ń gbà lọ́wọ́ èèyàn. Ó mọ̀ pé ẹlẹ́dàá máa ń pẹ́ ẹlẹ́dàá bọ́ sípò. Ẹlẹ́dàá wà rẹ̀ ìwẹ́ ó níbi tẹ́ òun sọ pé káyọ̀ lọ wá mọ̀. Ẹlẹ́dàá máa ń pe ẹlẹ́dàá bọ́ sípò. Bẹ́ẹ̀ ẹlẹ́dàá máa ń pẹ́ ẹlẹ́dàá dẹ̀ máa jẹ́ kẹ́lẹ́dàá ṣiṣẹ́ bọ́ sípò. Àdìtú ni. Tó bá yà á sọ̀rọ̀ nípa ẹlẹ́dàá. Ẹlẹ́dàá àwa adẹ́ sọ̀rọ̀ kan fún ẹlẹ́ni. O lè máa bá ẹnìkan jà kó ṣẹ̀ ẹ́ kó má dáríjì. Kẹ́lẹ́dàá ẹ̀ dáríjì. Tẹ́lẹ́dàá ẹ̀ bá ti dáríjì ẹlẹ́dàá wa ló wọ pírètì lóru. Ẹlẹ́dàá wa ló lọ mọ́ Ọlọ́run eléyìí tá a kú tó kù yìí. Òròfó lásán ni. Òkùtù lásán ni. Ẹlẹ́dàá wa ló lọ pé ẹlẹ́dàá wa tó ń ṣiṣẹ́ ló ń lọ yẹn. Méjì ni wá. Òun náà sọ pé orí làbá bọ́. Ìṣàsílẹ̀ nígbà tó rí ẹni ń gbé ni. Níbo òrìṣà wà. So bó ṣe rí nìyẹn. So kí ààrẹ kankan fún lè bá kó ládùúà gidigidi. Bó ṣe rí nìyẹn kó lè lo ọdún márùn-ún wọ́n tún gbapò yẹn lọ́wọ́ ẹ̀. Wàá rí pé ẹlòmíín gbapò yẹn lọ́wọ́ ẹ̀. Ẹnìkan ti ń ṣẹ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ ni so bó ṣe rí nìyẹn. Ipò yẹn máa ṣọ̀tẹ̀ ní ẹ̀. Ẹ wọ́n dà kẹ́kọ̀ọ́ àpò náà kẹ́mi lè gun. No tó bá fẹ́ gbà ọgbẹ́ lọ sùn. Lábẹ́lá òkú kó tó bọ́ síbẹ̀. So bó ṣe rí nìyẹn. That is why ipò mo fẹ́ sọ̀rọ̀ kan fún eléyìí. Déèdì of Àkúrẹ́ òun ló pẹ́ jù ní ọba Yorùbá. Ó jọba àti 90 years. Ó dẹ̀ lò 90 years lórí oyè. Ó jẹ́ 180 years tó lò. Gbogbo àwọn opponent yẹ kó bá jọba ìdílé tó fẹ́ kó kọ́kọ́ jọba pátápátá gbogbo wọn ló ti kú ló ti jẹ́ pé ọmọ ẹ̀ ló ń jọba nìkan kí ìdílé tí wọ́n yọ kó ní tó lọ dá ẹ́sìlì sára ìyàwó ẹ̀ fún àwọn ẹ̀ tó tẹ̀ lọ protect pé ó yẹ kí ara ọmọ ìdílé mi ni wọ́n ara ọmọ ọba wọn ni wọ́n ṣẹ̀ wá gbé ìdílé ẹ̀ sí ìdílé méjì ìyẹn náà kò bàjẹ́ wọ́n lé ọkọ̀ olóyè mẹ́rin. Wọ́n sọ fún Ọlátẹ́lẹ̀ Ọlágbègì bàbá ẹ̀ pé nígbà tó ń sọ pé tó bá lo 25 years wọ́n yọ kúrò lórí oyè ó ní kó step down fún àwọn míì kan jọba tán tó bá step down fún àwọn míì kan jọba tó bá jọba wọn nílé kúrò lórí oyè kò gbà ní. Torí pé tí àwọn ọmọ ọba tó bá pọ̀ tán ládé lórí ẹ̀mí tó wà bẹ́ẹ̀ ò ní gùn o síkú ẹ̀dẹ́tọ́nà àwọn gbà tó fi láàsì àwọn wọn ọ̀pọ̀ lẹ́ni tó ládé lórí àwọn tó ti ládé lórí tó ti bàjẹ́ àdùn wọn ti kú ẹni tó ṣẹ̀ ládé lórí àwọn tó ṣẹ̀ ládé lórí ló ṣẹ̀ wá gbadé lọ́wọ́ yìí òun náà fi ń pẹ́ bọ̀tá àwọn tó bá ládé lórí bá pọ̀ àwọn ẹlẹ́dàá wọn ló máa tì í kó kú kọ́ àwọn tètè jẹ tí wọ́n bẹ̀. Kò tiẹ̀ nílò àṣàsí. Mo kí ní ìdàsàsí ẹlẹ́dàá ló ń pa ẹlẹ́dàá. Àbí èdè ohun èpè. Ó ti o ẹlẹ́dàá máa ń pa ẹlẹ́dàá bọ́ sípò. Ṣùgbọ́n ẹlòmí yóò mọ̀. Òun náà máa fi ń pa ẹlòmí lájẹ. Àyè alágbájá bá ẹlẹ́dàá ẹ̀ ló ń ṣiṣẹ́ o. Ló lé gbogbo wọn wọ ọwọ́ kìíní ló ń lé wọn lù ọ̀run. Ẹlẹ́dàá. Bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn o. Odidi ọ̀rọ̀ kan. Yorùbá díẹ̀. The grassroots ní iléeṣẹ́ Owutu FM Yẹ́sàlí o máa gbọ́ má yí kúrò níbẹ̀ o ètò tó gbámúṣé polówó ọjà kájébù gbẹ́jẹ́ ètò tó fa kọyọ níléeṣẹ́ Owutu FM láti máa gbọ́ níléeṣẹ́ Owutu FM the mouthpiece of the grassroots Yẹ́sàlí lórí bẹ́ẹ̀ níléeṣẹ́ Owutu FM má yí kúrò níbẹ̀ má gbọ́ Yẹ́sàlí náà ni.
Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.